A kú dédé wòyí ẹ̀yin èèyàn mi, mo kí wa nínú ilé, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Ojú tó ń wò mí, ojú náà ò ní fọ́, etí tó ń gbọ́ mi, etí náà ò ní di. Àtèmi àtẹ̀yin á péjú sọdún yìí ni. Ọdún tó ń bọ̀ lọ́nà yìí á péjú sé ni. December ò ní dì wá mẹ́rù lọ. Gbogbo oṣù náà ló ní aburú tiẹ̀, gbogbo oṣù náà ló ní dáadáa. Ṣẹ́rí dáadáa inú oṣù kọ̀ọ̀kan náà ni ó máa kan èmi àti ẹ̀yin. Aburú inú oṣù kọ̀ọ̀kan ò ní kàn wá taya tọmọ tẹbí tará. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ìgbà àkọ́kọ́, nǹkan tí mo mú wá fún wa lénìí, òun náà ni ìfinà, ẹ̀rọ ìfinà. Kí ni wọ́n ń pè ní ìfinà? Ìfinà ni pé tán bá da ògùn sílẹ̀ fún wa, tá bá tẹ̀ mọ́lẹ̀, kò ní ràn wá. Bẹ́ẹ̀ ni, pẹ̀lú àṣẹ Èdùmàrè, kò ní ràn wá. Tán bá fínà fún wa, tán dẹ okùn fún wa, torí oríṣiríṣi ìfinà ló wà. Àwọn aláburú míì, wọ́n máa ń lo okùn bíi tróyìn táà ní tètè rí, wọ́n ó tà á sí ojú ọ̀nà. Tí èèyàn bá wá kọlu okùn yìí, ẹlẹ́kọ̀ọ́rùn ó polówó tantantan. Tí èèyàn bá kọlu okùn yìí, wọ́n máa ń dẹ okùn sọ́nà fún èèyàn. Ẹni tó bá ní irú iṣẹ́ yìí lára, tán bá dẹ okùn sọ́nà fún tí wọ́n fínà fún, àbí tí wọ́n kí n sọ pé wọ́n yán ọ̀nà fún irú ẹni bẹ́ẹ̀, kò ní ràn o. Tó bá ṣe iṣẹ́ yìí nǹkan kékeré ni. Ó kéré àmọ́ ata tó iyọ̀ dùn. Kí la máa lọ wá? Gbogbo wa la mọ ewé tó wà lọ́wọ́ mi yìí. Ewé yìí náà là á wá, á já ewé yìí méjì, à ń pè ní ewé kókò. Ṣùgbọ́n ewé kókò yìí, ẹ jẹ́ ká jẹ́ pé ó jẹ́ ewé kókò pupa. Ewé kókò pupa la máa já. Á wá já ewé yìí, tá bá ti já ní ẹsẹ̀ wa, á gbé sí bí àpèjúwe ní. Ẹ rí mo yẹ ẹsẹ̀ báyìí, mo gbé ẹsẹ̀ yẹn sórí ewé kókò. Ẹ rí báyìí, á gbé ẹsẹ̀ yẹn kalẹ̀ lẹ̀. Á gbé ẹsẹ̀ yẹn, á gbé kalẹ̀ lẹ̀. Bá ti wá gbé ẹsẹ̀ yẹn kalẹ̀ lẹ̀, á wá fi ọ̀bẹ, á fi ibi ojú ẹsẹ̀ wa yẹn, á gé ewé kókò yìí mọ́ sáìzì àtẹ́lẹsẹ̀ wa. Tá bá ti wá gé, á yọ ìgbà tí àwọn tó ń ṣe bàtà, tá bá ń yọ awọ bàtà, tó ti yé yín, á yọ déédéé ẹsẹ̀ wa kúrò ní ara ewé kókò. Ẹ jẹ́ ká jẹ́ pé kókò tó bá fẹ̀ dáadáa, méjì là á já. A lè ṣe fún ìyàwó wa, a lè ṣe fáwọn ọmọ wa. Torí wọ́n ní atakóró wọnú àdó, ǹjẹ́ ó lè gbọ́mọ ẹ̀wọ́ bí? Ó lè gbé wọ̀. Bẹ́ẹ̀ ni, ó lè gbé ọmọ ẹ̀wọ́. Ẹ jẹ́ ká ṣe fáwọn ọmọ wa náà àti ìyàwó wa. Torí tí ọwọ́ ò bá káràbà, ọwọ́ lè kági osè. Tó bí òwe, ẹ̀yin àgbàlagbà. Tọ́wọ́ ò bá káràbà, ọwọ́ lè kági osè. Tọ́wọ́ ò bá ká bàbá, ọwọ́ lè ká ọmọ. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí. Ṣé rí ẹsẹ̀ àkọ́kọ́, ìyẹn ẹsẹ̀ ọ̀tún, tá bá gbélé tá yọ́, á wá jó ọ̀kọ̀ atare kan mọ́, ìyẹn fún ẹsẹ̀ ọ̀tún. Kí ni wọ́n ń pè ní ọ̀kọ̀ atare? Ṣé rí atare tá bá ya èpo ẹ̀yìn rẹ̀, ọ̀nà mẹ́ta ló pín sí, mẹ́ta ló wà ńbẹ̀. Á wá yọ ẹyọ kan nínú mẹ́ta yẹn, á yọ, òun náà ń pè ní ọ̀kọ̀ atare. Á wá jó mọ́ ewé kókò yẹn. Ṣé rí ewé kókò tá tún gbé ẹsẹ̀ òsì wá sí, á tún gé bá ṣe gé tàkọ́kọ́ yẹn. Á tún wá yọ ọ̀kọ̀ atare kan, á tún jó mọ́. Èyí tó jẹ́ ẹsẹ̀ ọ̀tún, á fi síngbẹ́rẹ́ sí ó ti yé yín báyẹn, ọrùn ẹsẹ̀ wa báyìí, á síngbẹ́rẹ́ síbẹ̀. Èyí tó jẹ́ ti ẹsẹ̀ òsì, á sín fún òsì. Tá bá ti wá ṣe tán,
ẹ jẹ́ ká wo ohun tọ́lọ́run ó ṣe. N ta fẹ́ kọ́lọ́run ṣe, Ọlọ́run máa ṣọ́ wa níbi aburú àwọn aláburú ayé tán bá fínà fún wa àbí wọ́n da ògùn lẹ̀ fún wa pé ká tẹ̀ mọ́lẹ̀. Tá bá tẹ̀ mọ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń lọ sórí ilẹ̀ yẹn lórí site tí wọ́n ti yan ilẹ̀ fún, tí ó dórí site yẹn tó bá tẹ tí wọ́n ti lé ilẹ̀ yẹn ní mágùn. Ṣùgbọ́n tí irúfẹ́ ògùn yìí tó bá wà ní ara wa kò ní ṣiṣẹ́, kò ní ràn wá tógo bá ń jẹ́ tọlọ́run. Ẹ má jẹ́ ká gbàgbé ibi tí a fi àdàgbé ètò yìí rọ̀ sí náà nì a jẹ́ ká fi pamọ́ ná. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí kẹ́ bá lè ní àǹfààní àti máa gbọ́ wa àti máa rí wa dáadáa. Ẹ má jẹ́ ká kàn máa wo fídíò wa lásán. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run, a bẹ̀ yín ni. Ẹ má jẹ́ ká máa wò lásán. Ẹ subscribe kẹ́ lè láǹfààní àti máa gbọ́ gbogbo nǹkan tá a bá ń ṣe. Ẹ má jẹ́ ká máa wò lásán. Ẹ má sì jẹ́ ká máa gbọ́ lásán. Ẹ jẹ́ ká máa ṣe. Ẹ jẹ́ ká máa ṣe. Ọlọ́run Elédùmarè kò kájọ o. Ọlọ́run ló dé ewé, òun náà ló dé egbò. Ó ní ká máa fi ṣera wa lóore ni. Kò séwé kan tọ́lọ́run dá tí ò ní ìwúlò tiẹ̀. Ìmọ̀ ìjìnlẹ̀ ni. Bí tọ́lọ́run bá fún olúkálùkù ní làákàrè mọ, bẹ́ẹ̀ náà ni yóò mọ̀. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká ṣe iṣẹ́ yìí. Ẹ jẹ́ ká ṣe, ó dára gan. Orúkọ ìmọ̀mọ́ yín tí mo sọ náà ni Dr. Hafiz Abolade. Ire o.